ní àánú ọmọ yìí fi ṣe mí Tiri Leather. níjọ́ tí star rẹ̀ jáde tán tíràwọ̀ rẹ̀ tọ́tọ́tọ́ nàró tó kú kíyà rẹ̀ ọmọ jẹun ọmọ. níjọ́ tí star Tiri Leather jáde tíràwọ̀ rẹ̀ tó blow tán tó kú kíyà rẹ̀ ó bẹ̀rẹ̀ sí jẹun ọmọ. níjọ́ náà nìyá ẹ̀ kú. ìyá Tiri Leather kú o. ìjọ Monday ní Sablak ibẹ̀ láti ṣèjọ́ mẹ́jọ ìyá ẹ̀. Sablak hotel Sablak hall tó wà ní express níjọ́ Monday tí ń bọ̀ ibẹ̀ láti ṣèjọ́ mẹ́jọ ìyá ẹ̀. gbogbo eléré tí ń star wọn ń sáná lọ́wọ́ pátápátá káàkiri àgbáńlá ayé lẹ́pàdé ń bẹ̀. n ò kọ̀ pé n bò ń kéde pé kérù ọ̀ wá bẹ̀ o wọ́n tàǹkárá ẹni tí ọ̀bá àǹkárá ọmọ lọ bẹ̀ o. torí béèyàn bá lóun tún lọ bẹun wọn àti ẹ̀ ní jẹ́ wọlé lẹ́nu géètì tí wọn bá ti rá àǹkárá lọ́rùn yín. àwọn pẹ́ nìkan bàbá kan ló kéde pé ẹ mọ̀ wá tẹra yín pa ń bẹ̀ rárá o. ìyá ọ fẹ́ ṣèjọ́ mẹ́jọ ọ fẹ́ ṣàdúrà fún ìyá ẹ̀. ìyá ń jìyà lórí ọmọ ẹ wo ìgbà tí ìyá Tiri yìí ti ń jìyà bọ̀. ìyá tó bí Tiri Leather ẹ wojọ́ jíjẹ níjọ́ àìríjẹ níjọ́ kẹrẹ́ febi sùn lọ́pọ̀. ẹ wo ọdún tọmọ yìí ti ń wá dáọ́là. ẹ wo sànmọ́nì títí ń wá dáọ́là tó wá lọ́sàn-án lóru bí a ní ìyá rẹ̀ ọlọ́wẹ̀ òhò lọ́jà yọ lọ rè é wẹ̀ torí ọmọ ẹ̀. kíní ń wá fẹnu kóra wọn tán kó ń jẹ wọn sọ̀kalẹ̀. kíní ń ṣe yín ẹ̀yin ìyá wa. kí ni ń ṣe yín ẹ̀yin ìwòye wa tẹ́ ẹ̀ dúró jẹun ọmọ. bẹ́ẹ̀ bá rí gómìnà kan náà tí bá ń lo sáà lọ tó bá níyà kó tó parí sáà ìyá rẹ̀ ó ti kú. èmi ò rírú ẹ̀ rí o. orí sáà ni gọ́fúnà Ṣèyí Mákindé wà tí ìyá rẹ̀ fi kú. orí sáà Lájímọ̀bí wà ó ń lo dáọ́là lọ́wọ́ nìyá ẹ̀ kú sórí ẹ̀. ta ní pàjọ rìtáyà ni nígbà ọba ó di president lójú mi bó o sì dá gbogbo n tó kójọ yìí náà àjọ máa lò. ẹ máa share 41 times. ọlọ́run tó ọlọ́run bà rẹ̀. ìyá bàbá mi tiẹ̀ jẹ́ díẹ̀ ń bẹ̀ afọlá fúláàsì òun díẹ̀ kó tó lọ ìyá mi ò rí nǹkan kan kò rómi kọ̀rẹ́ jẹ̀ níjọ́ mò ń lọ ìlú èbórè wọ́n wá pèdéjọ́ lé ń lórí wọ́n wá bí ìgbẹ̀yàn ń ṣàdúrà mọ́kà ni màmá mi mú owó kan lọ́wọ́ ẹ bá owó yìí àníyàn pọ̀ lórí rẹ̀ ni màmá mi bá ń sunkún ẹ bá ń ṣàdúrà fọmọ tí ń lọ bí ìgbà ọmọ pé òun ò ní dé bá mi ìyá mi mówó jáde ńjọ́ náà jẹ́ 50 kọ́bọ̀ kọ́ àníyàn pọ̀ lórí owó ìyá jẹ mí pọ̀ lórí síkírù tí ń lọ ìlú èbó yìí. àwọn àlùfáà náà ṣàdúrà kalẹ̀. kọ́lọ kọ́bọ̀ra bàánà lọ́hún yọ́ lọ yọ́ bọ̀ra bàánà lọ́hún. ìgbèyàn ń dágbére mọ́kà. gbogbo ìgbà náà. ìlú èbó lọ́wọ́ lọ́kàn mi kákáká. dàárọ̀ ọjọ́ tí mo fẹ́ lọ ìlú èbó mọ̀rán tí mo wà nílé rẹ́ǹtì ní Yemẹtúnjọ́ náà àwọn ìyá oníkùndí ilẹ̀ eré o ọ̀rẹ́ ìyá mi ni àjọ ń gbélé ní Yemẹtúnjọ́ náà ìyá yẹn náà ti lọ bí àgbáre màmá mi jídé láago 6 wọ́n gbá mi lórí mú àwọn wọ́n jí mi lórí bẹ́ẹ̀dì mo ní àti ìlọ báyìí ìwọ lẹ wá ń jí kó ń lé fún mo ní wá ṣàdúrà fún ọ ni àṣẹ àdúrà the last time tí ìyá mi ó ṣe fún mi tí ó jẹ́ physical prayer ọyá kúnlẹ̀ ń bẹ̀ ọ́ ìyá mi wá gbá orí mi mú ọ wá di orí mi mú síkírù ọlọ́rẹ̀ èbòkún wá ọlọ́ bọ̀sà wá ọlọ́rẹ̀ ọbọ̀ rẹ o
nínú àsọtẹ́lẹ̀ wọ́n wí fún mi wípé ó lọ ìlú èbó ó lọ káàkiri àgbáláyé àsọtẹ́lẹ̀ náà inú mi dùn pọ́sẹ̀ lójú mi má gbàgbé gbogbo àbúrò àtàwọn ẹ̀gbọ́n rẹ o má gbàgbé o níjọ́ náà nìyá mi pòwe fún mi pé ọba tó dá ọ ló wù tí wọ́n bá fa gbogbo ọmọ kalẹ̀ níwájú òbí ó lẹ́ni tí òbí fẹ́ràn jù ó lè jẹ́ni tẹ́yìn ọ̀fọkàn sí níyà ó láìkì jù ó lè ṣobin ó lè ṣe last born ó lè ní sympathy fún last born rẹ̀ pé ọmọ kékeré léjeléje bóun lòun ó ṣe rìnrìn àjò ayé tiẹ̀ ní ó jẹ́ ọ́ láìkì ẹ̀ ó lè ṣàkọ́ bí ẹ̀ wípé ọmọ tí wọ́n ń fowókọ rẹ̀ pè mí nì ìyá àtírí ó ní ọba tó dá ọ ló wù ọgbọ́n rẹ kọ́ o ìmọ̀ rẹ kọ́ o ọlọ́run ló ní wọ́ọ́ tayọ̀ báyìí mọ́ wàá gbàgbé hàn yòókù rẹ o ọ̀nà ńlá fún ọnu máa fa àwọn yòókù omi ro léròròrò lójú mi mo ní màmí ẹ jẹ́ ń lọ wẹ̀ ọ ṣàdúà màmí bá ń sunkún mo bá lọ wẹ̀ níbẹ̀ náà mo ti wẹ̀ tí mo ti ta mọ́ra bí ìgbà tí èèyàn bá ń lọ sógun ọjà já eré mi wọ́n tó fẹ́ travel out lónìí tó yẹ pé gbogbo bẹ̀ kankan ojú rẹ lọ́wà ńgbà mo múra tán tí mo gbé báàgì mi ọ̀dà sọ kàwé igbó olódùmarè igbó olódùmarè àbí igbó orúnmọlẹ̀ rí ọdẹ tí ń lọ igbó orúnmọlẹ̀ tíyàwó rẹ̀ ní ọmọ lọ tí ń dì í mọ́ lẹ́sẹ̀ màá rí ìyá mi bí n pé ṣé ẹni táwọn NRC tún rán sí mi pé mọ́ lọ bí ìṣerere mi ni ó dé o NRC kan wọ́n tún rán sí mi yìí o gbogbo èèyàn wà ń jọ àwọn ẹlẹ́yẹ lójú mi ẹ̀yìn ibẹ̀ lọ́kàn mi wà tí mo wò abẹ́ àánú ìyá mi sì ń ṣe mí náà lóun mo rí mú lọ débi pé n ó rówó fèélẹ̀ mo bá gbé báàgì mi ó di jẹ́njẹ́njẹ́njẹ́ afárá kan bẹ níbi ilé wa ní Yemẹtu táàfò ká tó lọ rèé bọ́ sójú títì lọ́hùn. mo ń fọ afárá yẹn ni mo gbọ́ síkírù mo bá wọ ẹ̀yìn mo rí màmá mi ọkọ lé fàràǹdà ń sunkún ó ní rántí ọmọ ẹni tí wọ́n ṣe o. That was the last time tí ojú èmi àti ìyá mi ó ṣe mẹ́rin. dọ̀là tí n bá ti rántí picture yẹn tí n bá ti rí picture yẹn bí n bá ń joyin tí n bá ń jàdó inú mi á bàjẹ́. síkírù rántí ọmọ ẹni tí wọ́n ṣe o. ẹni abanijẹ́ Olúwa ni ó ṣe. omi lérò ròrò lójú mi mi ò lọ́pṣọ̀ ìran mi ò lọ́ọ̀lú èbórì lẹ́nìkankan tí mo fi jọ ń wájú lẹ́nìkankan tó ti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn mi. opportunity yóò á lọ mọ́ ń lọ afárá ya tásítọ́ kọ́kọ́ dé ntí ẹ̀ dárúkọ ibì kankan mú mọ́kàn náwó lẹ̀ ní só tó tiẹ̀ mọ́ kọ́kọ́ bọ́ọ̀nù rẹ̀ náà kọ́kọ́ gbé mi kúrò ní gbogbo àdúgbò yìí. ó ní bo mo ní mọ̀ ń lọ Bódìjà ọba gbé mi yá mo dé yànà fífọ́ọ̀sì mo sọ̀kalẹ̀ bá sọ̀ ń fífọ́ọ̀sì jẹ́njẹ́njẹ́njẹ́njẹ́njẹ́n àláwọ̀n yìí ò ní àdálẹ́ ká tó lọ à ń lọ sùn lẹ́kọ̀ọ́ ni àárọ̀ ọ̀la gangan ni à ń tráfù mo ní ẹ ṣáàjẹ̀ ń dúró báyìí. kábíyèsí Olódùmarè ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ìlú èbú ọ̀hún ni mo wá ń lọ tí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ọmọ táwọn akíìmù ẹnu dùn ju yọ táàjọ mọ́ ṣeré lẹ́kọ̀ọ́ títí tí ń bá ní fúláìtì alẹ́ táàjọ jẹun táàjọ ṣe gbogbo ẹ̀ tí ń pẹ́ akíìmù èmi ń travel èmi ń lọ Amẹ́ríkà lálẹ́ ń tèmi o nígbà á ti ṣe fàájì tán látọ̀sán o kí n mọ́ bá kí gòsùlù ọmọ bá mú mi ti lè kó láti bí ọwọ́ ìyálẹ̀ ta lọ́sàn-án ní ti wà ń bẹ̀. ní ń discharge àwọn ọ̀rẹ́ mi ní lọ bọ́ọ̀dù flight ìkan tí mo lọ ń jò ní London tí mo lọ́jọ́ mẹ́rin kọ́ ni mo lò ní. ọ̀run lẹ́jà ti wá sáyé. ìlú èbó tí mo lọ London tí mo kọ́kọ́ lọ tó jẹ́ pé ibẹ̀ mo wà tí ìyá mi fi kú ìmọ̀ ìhà tí ìyá mi fi lélẹ̀. ẹ má mà ṣe o.
àní ẹ mọ́ send account details sí mi ẹ blọ́ọ̀kù Ikmo Badmus yẹn ẹ blọ́ọ̀kù ẹ̀ mo ní ẹ sí ẹ̀ kọ́ ọ sọ pé o ti sí ẹ̀ mi sọ fún ọ pé kó o drop account details ẹ kí ló fọ́n garanti pé ìwọ ni màá fún lówó. Ọláníyà Ìkí ọlọ́dún kan ló ń fi ju prógráàmù mi lọ gbẹ̀ngbà tó ń dọmọ ọdún kan mọ bẹ̀rẹ̀ prógráàmù ìwọ lọ́mọ. ẹ jẹ́ agbọ́kẹ̀dẹ̀ àti ìpolówó ọjà bíi méjì. Tiri Leather ẹ kú ara fẹ́ra kú ti mọ̀mọ́ rẹ̀ ó dé bólúgbọ́n olúgbọ́n mú mọ́ra ó dé bàrẹ̀ ṣàjèjì ojú tìlá lọ. Bari ọlá ọmọ bọ́ọ̀lì òbúpo tí yàmọ̀dẹ́là gbogbo wọn mú mọ́ra ní o wọ́n náà dọkùn inú. bọ́ bá kọjú sí ọkọ ọ̀tá tó bá kọ̀yìn sí ọkọ ọjà ń kù mọ́ bọ́ bá kù wọ nìkan kó o tèrò ara rẹ̀ pa ó kù ọ́ kẹlẹ́dàá rẹ̀. 2319700 09123708675. Hello ẹ káàárọ̀ o. Yes sir, Adéníjì Ibrahim ló pè láti tó géètì sir. Adéníjì Ibrahim láti tó géètì. Ẹ wá bírò. Níbẹ̀ ni sir. Ṣé ń gbádùn ètò wa ọtọ́dún mélòó tó ti ń gbọ́ mi ná? Ó tó ọdún kẹrin báyìí tí mo ti ń gbọ́ yín sir. Ọtọ́dún kẹrin tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ pàtẹ́wọ́ fúnra yín. Sẹ́ńgbà mo dé Lágelú lọ gbọ́ mi ni àbí ní station wo ló ti ń gbọ́ mi sẹ́yìn? Mo ti ń gbọ́ yín ní station tẹ̀sí kúrò tẹ́lẹ̀ sà. Wo onílàákàyè Fresh FM lọ fẹ́ wí tó fowókọ̀bò láṣìírí ọ̀dà pàtẹ́wọ́ fúnra rẹ̀ kí là account details ẹ? 001 001 60 730 06. Kí ni ó kọ tí ó gbé wá? Ibrahim Adékúnlé Adédèjì. Ibrahim Adékọ́lá Adédèjì. Ibrahim Adékúnlé Adédèjì báńkì wo? Stanbic IBTC. Stanbic ó rówó ń bẹ̀ láìpẹ́. Ẹ ṣe gan sa ẹ tẹ kúrò àti ìyá yín ọmọ náà gbẹ̀yìn kẹ́yìn náà sa. Ẹ ṣeun tiyín náà ọ̀dà. Gbogbo ládàtọ́lọ̀ ọba fún mi lórí sàrà àti mo fẹ́ ṣe ìkọlọ́ bá ń mú báyà mi àti bàbá mi lóde ọ̀hún. Hello. Hello ẹ káàárọ̀ o. Ẹ kú ojúmọ́ sá o. Ojúmọ́ rẹ ń bọ̀ lẹ ti ń pè yín ná. Mò ń pè láti academy. Ẹ kú ọdún ẹ kú ìyèdún. Yes sir. Ṣé ń fún yín lẹ́bùn kérésì? Inú mi á dùn ọ. Academy ládùúgbò bo ni l'academy? Liberty Academy odò ọ̀nà Iléwé Ìbàdàn. Odò ọ̀nà Iléwé ni bẹ́ẹ̀ni. ọ̀dà ẹja ṣe báyìí kí ni account details yín báńkì wo lẹ̀ ń lò? UBA ọ̀yà ẹ̀sọ́ account details yín mo fẹ́ fún yín lówó ọdún. 22 ẹ ṣeun 43 08 72 48. Bẹ́ẹ̀ni sá. Ó kọ́ wo ni ó gbé wá? Kọ́mọláfẹ́ Ọlálékan Emmanuel. Kọ́mọláfẹ́ Ìjẹ̀ṣà ní? Bẹ́ẹ̀ni sá. Ìjẹ̀ṣà òṣèré òǹlẹ̀ òbí ṣé wọ́lá ọmọ agbóhùn òye dẹ̀dẹ̀dẹ̀ lóbi bá ní rọ̀ ń Jẹ̀ṣà. Kò ní rẹ̀ ní àti ìjàrá ọmọ ẹgbẹ́ fún yín. Ẹwà pópó òbí ó bùn mí ọmọ aródó dẹgún yẹn jẹ. Ẹ ṣé mo dúpẹ́. Òkè kéké aṣọ ilóde ìgbàjọ ẹlẹ́gọ̀dọ̀ tiẹ̀mí lásọ ẹ̀yìn Ìjẹ̀ṣà. Ẹ ṣe ní yóò dùn kálẹ̀ ni. Ẹ kú ti délé bàbá wa kábíyèsí arómọláràn o. Ẹ ṣeun o. Ẹ rówó làkáǹtì yín láìpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Hello somebody ta ló wà ń bẹ̀? Ẹ káàárọ̀ sà, èmi kápẹ́ ni sà. Ẹ káàárọ̀ kò tó ń kọ́ o. Àlàáfíà sàkó ọjọ́ ẹ̀mí sọ̀pọ̀. Àmì Ọlọ́run. Yes sà.
èmi tọ́pẹ́ látọlógún ẹrú. tèmi tọ́pẹ́ látọlógún ẹrú. bẹ́ẹ̀ ni ọdún ọlájúmọ̀ mélòó tó ti ń gbọ́ ètò yìí. ó ti ṣe díẹ̀ o. ó tó ọdún mélòó. ní oṣù tọdún 5. ọtọdún 5. bẹ́ẹ̀ ni. dóò lè rántí àwọn nǹkan kan tó ti gbọ́ lórí ètò mi rí. oríṣiríṣi mo ti gbọ́ ọmọ gbọ́ kan tẹ́ ní pé màmá yín jẹ́ tọ́fẹ́ bí yín pé wọ́n lọ pé tààrà ilé epo òkè fọ́tò rí mọ́tò. ọmọ gbọ́ mi lóòótọ́ níjọ́ tí ẹ fẹ́ bí mi ele mẹ́nu bẹ̀ ọ̀ya ẹ bá sọ àkáǹtì tẹ̀sí. 3009. 3009. 660. mi ò gbọ́. 660. 660. 547. 547. First Bank. First Bank. ó kọ́ wo ni ó gbé wá. bẹ́ẹ̀ ni Tèmítọ́pẹ́ Ọlájùmọ̀kẹ́. Tèmítọ́pẹ́ Ọlájùmọ̀kẹ́ ó rówó tí ó rò pé dandan lára àkáǹtì rẹ ní. ẹ ṣe sà ọ àṣẹ mi o ojú màá lọ́dún. àmín. hello sir. hello somebody. ẹ kú ọdún ẹ kú ìyèdún. ó ti já o. hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. gbogbo ilé ń kọ́. ẹ káàárọ̀ sà. àlàáfíà ni sà. yes sà. mò ń gbọ́ yín. alẹ́ jẹ̀bùn ni. ẹ fẹ́ jẹ̀bùn ni. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹ sọ àwọn náà àkáǹtì. ti ń gbọ́ yín ti pẹ́ ayé olúyọ̀dé la ti ń gbọ́ yín. tó bẹ́ẹ̀ ọmọ ọdún mélòó ni yín tẹ̀ ń gbọ́ mi láyé olúyọ̀lé. ayé olúyọ̀lé tẹ̀ mọ̀ ń sọ àwọn ọmọ ti lé 25 years báyìí. ọmọ ọdún mélòó lẹ́yìn. gbọ́dọ̀ bí fi ẹ̀ sí ẹ̀ sà. ẹ lè ti máa gbọ́ mi lóòótọ́ ọ̀ya ẹ kí là candidate sí. 01. 01. 12. 12. 97. 90. 64. 34. 38. 38. báǹkì wo. Union Bank. wọ́n ní ẹ tún nọ́mbà yẹn pè. 01. 01. 12. 12. 97. 97. 64. 24. 64. 64. 64. 64. 38. 38. Union 648. Union Bank. ó kọ́ wo ni ó gbé wá. Ajibodu na start. ẹ ń gbọ́. Ajibodu na. Ajibodu Marufa. ni ó gbé wá. Navisat. bẹ́ẹ̀ni sà. ọkàn nìkan tí ó jẹ̀bùn a fẹ́ lọ sí ẹ̀ka àpolówó a fẹ́ polówó hello somebody hello. hello sir. hello ẹ ǹlẹ́ o. àkó ọjọ́ tó ìgbésà o. gbogbo lé ń kọ́ o. ní ìpínlẹ̀ ìgbà tí mọ́ o. àmín àmín àmín. oṣù ní a máa rọ́dún o. àmínà. ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ ọdọọdún làárọ̀ ọmọbìnrin lórí àtẹ ọdọọdún láàmú rí yẹn o. àmín àmín. ẹ̀mí yá kò ní nínú ìyà kò ní nínú ìṣe o. àmín àmín. ọkàn yá balẹ̀ o. àmínà. mo ti ń pè yìí. àti wúrò lórí sà. láti wóró òdù. ọ̀ya ẹ sáré sọ àkáǹdìtẹ̀ sí yín ká tó lọ fún kéde àti polówó ọjà ẹ̀. 80. 80. 2228. 2228. 80. 1730. 1730. 1730. Yes, sir. Okay. Okay. OP. ó kọ́ wo ni ó gbé wá. Oríṣàkí Olúlékè. Olùsàkín Olúlókè owó òdò láwọn tí yín nìsín ẹ gbogbo ara nìsín ẹ jẹ́ àlọ́ gbọ́kéde àti ìpolówó ọjà.